ẹ lọ gbòòrò. Ẹ̀yà wa ẹ̀ka sùn náà. Ẹ̀ka sọ o. Ẹ̀sìn bá a gbé kìíní ìṣẹ́. Ìlú wo la wà náà? Ìlú Adó Èkìtì. Bí ọjà wo mà? Ọjà Àwẹ̀délé. Ọjà Àwẹ̀délé ẹjọ́ ṣé ẹ lè bá wa sọ bí nǹkan ṣe lọ nínú ọjà kí ni ohun tẹ̀ ń tà? Èmi ń ta adìyẹ, mò ń ta edé, mò ń ta ẹja, mò ń ta ẹyin. So. Báwo wá ní price wọn nǹkan tẹ̀ ń tà mọ́? Báwo ṣé bá ṣe fẹ́ ṣe ta lọ́dún tó kọjá náà? Bá a tẹ̀ ṣe ta lóṣù tó kọjá kọ́ là ń ta lóṣù yìí, let alone last year. Ẹjọ́ kí ló So gbogbo ẹ̀ náà ló wọ̀n, kò sẹ́ni tí ò mọ̀ pé gbogbo ẹ̀ wọ̀n, epo tó wọ̀n yìí jẹ́ ó affect everything, ó affect market. Wà á gbé àìsàn ọdún fún ọ̀láǹsì. Ṣé bí ajé ṣe wá ní ìbàdàn láti ẹ̀? Kò sọ́jà o, ajé ò wá because there is no money, kò sówó ń gbòòrò. Àmọ́ orí wa fẹ́ gba ìjọba láti pé tọ́lù fún. Nǹkan tá a kàn máa gba ìjọba lámọ̀ràn ni pé epo náà ló affect everything because kò sí epo náà náà fi ń transport everything. So tí epo bá wálẹ̀ ọjà á wálẹ̀. Ok, irú adìyẹ bá nígbà tí mo lọ kọ́ adìyẹ tí mo fi 200 gbé ẹyọ kan, iye tí mo rà ń farm ṣé màá fi 200 yẹn náà kún, màá dẹ̀ tún ṣe èmi náà fẹ́ jèrè. So bó ṣe rí nìyẹn, so epo ló affect everything. Tó bá bá gbé epo wálẹ̀, nǹkan tí mo sọ ni pé mo lọ kó ní farm 200 ní mọ́tò gbé ẹyọ kan bẹ́ẹ̀ ni transportation ni mo ń sọ ẹyọ kan 200 náà gbé ni mo gbé dé ibi tí mo gbé dé. So tẹ́mi náà bá fẹ́ tàṣẹ mọ̀ pé màá fi price èmi náà sí. Driver pé kò ń sìn òun náà complain pé owó tóun fi ra epo, so epo ló affect everything. Tó bá lè bá wa já owó epo sílẹ̀, ọjà náà já. Ẹjọ́ báwo wá ní èlò ló ní price wọn? Layers ẹyọ kan 8,500, rẹ́là 30 wà, 25 wà, 15 wà, bẹ́ẹ̀ ni 25 wà, 15 wà. So bó ṣe rí nìyẹn. Ẹ ṣe. Ìyáwá ẹ̀ka sọ náà. Ẹ̀ka sàn sà. Ẹjọ́ kí ni ohun tẹ̀ ń tà mọ́? Àwọn ń ta ìlú ọbẹ̀. Bẹ́ẹ̀ ni. Ọmọ ìgbìn Adébáyọ̀. Ìlú ọbẹ̀ tí ẹ̀ ń tà yìí ṣé èrè wà lórí ẹ̀ dáadáa bíi ti ibẹ̀ ṣe ń kà tẹ́lẹ̀? Rárá o, gbogbo ẹ̀ ló ti wọ́n báyìí. Kò sí èrè bíi ti tọdún tó kọjá lórí ẹ̀. Ọjà tí wọ́n kọjá ojú ẹ̀. Tòmátòsì ní ọdún tó kọjá báyìí ta ní 40,000. Ọdún ìbá àwọn ń tà fún wa ní 70,000. Ṣé mọ̀ pé ó yàtọ̀ síra bẹ́ẹ̀ yẹn? Sọ́jà kankan lọ́jà Àwẹ̀délé, kò sí nǹkan kan tá a tà ń bì. Ọjà Àwẹ̀délé nílùú Adó ní Adó Èkìtì kí ìjọba kan bá wa da èrò síbi. Kò tẹ́ wa lọ́rùn o, torí pé kò sí owó kankan, kò sí owó, gbogbo nǹkan ló wọ́n, gbogbo ẹ̀ ló le kókókókó. Gbogbo nǹkan tó ń tà ní 10 naira ó ti da 50 naira. Kò yẹ kó rí bẹ́ẹ̀ ní ìjọba ilé o, kò tẹ́ wa lọ́rùn kankan, gbogbo nǹkan ló wọ́n kọjá ojú ẹ̀. Kán ṣàánú fún wa. Bẹ́ẹ̀ ni. Ṣé ọ̀rọ̀ ìlú náà ló tún fà á? Òun náà ló fà á, òun ló jẹ́ ká mu gàrí o. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ló fà á. Tẹ́lẹ̀ báyìí àwọn oníyàn kiri, àwọn olóṣìṣì jíjẹ akiri àárà jẹ, ṣùgbọ́n ìgbà táwa gan òtà tí ò sí nǹkan tó jẹ́ pé èrè tó wà lórí iṣẹ́ wa ò tó nǹkan kan mọ́. Ṣá a lè àmọ́ ra yán jẹ àbá lè mọ́ ṣe kínní àtàrà tá a ti jòkó báyìí kò sí nǹkan tá a tà. Mọ́mì, mo fẹ́ bèrè kí nìkan tí iyán tí ẹni wọ́n máa ń kiri nínú ọjà yẹn tẹ́ bá fẹ́ ránṣì bí èlò lẹ máa ní tẹ́ máa fi ní ìpè jẹ́. Tá a bá fẹ́ jẹ yán báyẹn a ní 1,000 sí 1,500 ká tó lè ra yán méjì kéèyàn sọ pé lòun àárẹ̀ náà sí. A ní 1,500. Kò yẹ kó rí bẹ́ẹ̀, gbogbo nǹkan ló ti wọ́n jù. Àmọ̀ràn wo lẹ ní fún ìjọba? Àmọ̀ràn tá a ní fún ìjọba ni pé wọ́n lẹ́sì epo petrol, kí petrol bá ti lẹ́sì gbogbo nǹkan á lọ sísàlẹ̀. Àwọn tó ń tajà olúkálùkù náà rí díìsì tiẹ̀, wọn ò ní mọ̀ complain lórí owó mọ́tò pé mọ́tò ló ń gba gbogbo èrè ọjà tá ń rà, wọn ò ní lè mọ̀ sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí bẹ́ẹ̀ pé ṣe wọ́n yẹn gbogbo nǹkan ló wọ́n. Kí wọ́n ṣàánú fún wa, kán já wa tó ń tajà náà ká lè mọ jẹun kan tó wù wá.